Ọláyẹmí o. Ẹ bá mi ìpàdé rántí o. Dr. Ọláyẹmí ọkùnrin takuntakun, akíkanjú ọkùnrin lọ́jọ́ gbogbo. Dúdú rẹ̀ yíwù mi ò nínú rẹ̀. Olówó orí ọmọdélé o. Ọmọdélé ayé lọ́dẹ̀dẹ̀ wọkọ̀. Adérántí gbéra nílẹ̀ òdìdé. Gbéra nílẹ̀ òdìdé. Gbéra nílẹ̀ òdìdé ọdún ẹ̀ lóde. Ó mọ̀ pé bó bá dọdún orógbó a máa gbó. Bó bá dọdún òbí àgórí àtẹ. Ọláyẹmí ọdún ẹ̀ lóde kò sàmọ́dún nínú owó, nínú ọlá, nínú ètètè kú èyí tí ń ṣe ìbàlẹ̀ wòrò ni. Iṣẹ́ rẹ̀, ìṣe rẹ̀, ìwà rẹ̀ kò wá nípọ́n máa ráyé nínú. Dídùn dídùn là á bóyin, dídùn dídùn là á bá rèké. Ayé rẹ̀ ò ní korò, ilé rẹ̀ ò ní korò, ọ̀rọ̀ rẹ̀ ò ní korò létí ọmọ aráyé. Ìbànújẹ́ ò ní tọ́sí onímọ̀ bànújẹ́ lágbọ́ Ọlọ́run ọba. Bàbá Ọláyẹmí o. Bàbá ọpẹ́ mi gbọ́ o. Bàbá mo ṣọpẹ́ Olúwa. Ò ní fojú sunkún ọmọ. Ayé ò ní fọmọ rẹ̀ pa ó lẹ́kùn o. Lágbọ́ Ọlọ́run ọba. Àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ lágbára Èdùà lókè. Ọláyẹmí o. Ọláyẹmí o. Ọláyẹmí máa gbọ́ dídùn ẹnu mi. Aya rẹ̀ lọ́rọ̀ mi wá bí o. Aya rẹ̀ ọmọdélé ló ní ìwà mọ̀ kọ̀ọ̀kan rere. Ó ní wọ́n ní ìdùnnú òun. Aya rẹ̀ ní ọkọ ìdùnnú níyà o. Ó ní ọkọ tí wọ́n fi tọrọ ọkọ. Ó ní ìwọlé èjìká tí ó jẹ́ ká sọ òye lọ́rùn ń pé kí n mọ̀ kí ọ dáadáa. Ó ní ìmọ̀ sá ọ olónírúurú, oníwà rẹ̀ ni ọ́, afẹ́nifúnre, ọkọ dáadáa, bàbá dáadáa, abiyamọ tòótọ́. Ó ní ìmọ̀ sá ọ. Vice principal AGGS grammar school náà ní wọ́n kọ sára sí ọ. Wọ́n ní ìmọ̀ kí ọ kó ọdún. Àyà rẹ̀ tún ní ìdílé àwọn bàbá. Wọ́n ní ìdílé àwọn bàbá. Wọ́n ní ìdílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga Lagos State University of Education náà ni mo ń kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Máa gbọ́ dídùn ẹnu mi. Ìjẹ̀bú Òde ni ó jẹ́rẹ́ lé o. Ọmọ bá déjọ ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù járe lé bàbá tó bí ọlọ́mọ. Ìmúpa Ìjẹ̀bú Òde. Ọláyẹmí nílé àjàgbàdúrà. Ọmọ Àwùjalẹ̀, ọmọ bàǹtà ni wọ́n kó kílẹ̀ àwọn bàbá rẹ̀. Ìjẹ̀bú ni ọmọ Àdùnmádé o. Ọláyẹmí Màdùnmádé o. Adérántí ńlẹ̀ màdùn oṣù gbẹ̀dì yẹ̀jẹ̀. Wọ́n lọ́dún sọdún wọn sọdún wọn lórúkọ tó wù wọ́n. Àwọn bàbá rẹ̀ ni wọ́n sọ sí wọn lọ́dún Àgẹ̀mọ. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ọmọ alágẹmọ òfin yọ̀wọ̀. Bó bá wùjẹ́ báwọn ní rẹ̀ ní wíníwíní. Bó bá wùjẹ́ báwọn ní rẹ̀ ní wíníwíní. Ààyè ló gbàjẹ̀bú tó fẹ́ ní rẹ̀ tó kù sọdún alágẹmọ. Wọ́n lọ́mọ alágẹmọ àbí ìdó wíníwíní. Wọ́n kú mẹ́kún wọn kò sára rí bàbá rẹ̀ ló mẹ́kún wọn kò rẹ̀ mọ́. Wọ́n mọ bá déjọ́ o. Lọ́mọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ yọ̀. Wọ́yọ̀yọ̀ máyọ̀ ọmọ o. Máyọ̀ ọmọ o. Máyọ̀ ọmọ o. Ohun tí ń ṣe ni ò lè pa ni. Ọmọ olówó ṣẹ̀ǹbáyé Sótúndé o. Olówó ṣẹ̀ǹbáyé ni ọkọ̀ wọ ohun tó gbòde kó tó dowó tẹrú tọ́ ọmọ. Òòṣà òkè jẹ́ dàbí onílé bàbá rẹ̀ ni wọ́n fi ń pé. Kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó. Ìjẹ̀bú ọmọ èrè níwà, ọmọ bàǹtà ọmọ Olúìwà. Ọláyẹmí kú ọdún òkú yèédún aya rẹ̀ ló rán mi wá bí. Bí wọ́n bá bí ìyọ́pẹ́ ta ní kọrin ewì yìí kò mọ wí fún wọn wípé èmi náà ni èmi ni akẹ́ńdò ló kọ́ méjì àgbẹ̀ níjẹ́.
joyè Ìjẹ̀bú ní sẹ́lẹ̀ àwọn bàbá mi ó tún díjọ́ mi ó díjọ́ mi ó díjọ́ mi ọjọ́